أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. gbogbo ẹni bá nífẹ̀ẹ́ ànábì tá a sì bẹ́nu ìyàrá orí rẹ̀ ẹ dákun ẹ jẹ́ àyò ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. bó o bá ti lè yòǹbó ànábì àjọ ogun àràfá tí ń bọ̀ yìí. sallallahu alayhi wa sallam. bó o bá tún yòǹbó ànábì ò ní jẹ gbèsè tó fi kú láyé. sallallahu alayhi wa sallam. àdúrà ni wọ́n ní ká ṣe a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. mo fi bàbá mi àgbà Mawlana Sheikh Muhammad Nasiruddin Al-Kabir. radiyallahu ta'ala anhu. bàbá wa àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ Olúwa dákun mọ́sàjẹ́ àríyìn pẹ́. amina. gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ ló máa ń dùn máa wọ ọ̀dọ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ táwa bí Ọlọ́run bá nú tọ́rọ̀ yóò ní dùn létí wa mọ́ Olúwa má jẹ́ sọ. amina. Ọlọ́run dákun kó wọlé ẹ̀jẹ̀ méjì tó pàdé lára mi. ó wọlé ọjọ́ tí Malam Kabara tí wọ́n gbé mi dání tí wọ́n sọ mí lórúkọ tí mi ń jẹ́ yìí. kó wọlé ọjọ́ tí Mawlana Sheikh Abdul Aziz Bidimasi Ọlọ́run gbọ́ kó wọlé ọjọ́ radiyallahu ta'ala anhu. tí wọ́n sọ mí lórúkọ tí mò ń jẹ́ yìí. bàbá àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ní kúfọ̀ táyọ̀. amina. wọlé anabi Muhammad. sallallahu alayhi. nínú àfáà tẹ nífẹ̀ẹ́ sí jù láyé òun náà ni bàbá tó bí ìyá mi Mawlana Sheikh Muhammad Tajuddin Sami Allah. radiyallahu ta'ala anhu. kọ́lọ́n dákun kọ́lọ́n wọlé bàbá náà ẹ̀mí tí yóò tún gùn ẹ̀yin lè má rántí èmi ìgbà tẹ́mi àti ìjọ bọ́wọ́ láti Kabara ni. allah. tí bá tún sọ bí tá a ti bọ́wọ́ bàbá tí mo kọ́ bàbá àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ rí a máa ń pèbè kán wọ̀lìyé ní Kabara ibẹ̀ ni mo ti rí yín bàbá ní mọ́sálásí. jami al-kanz. ó ti tó ọdún mẹ́rin sísìn ọba mi tún wá ní tún wá fojú kàn yín lé ní Olúwa dákun mọ́sàjẹ́kẹ́mi yín gùn. amina. wọ́lá nẹ́bùa Muhammad. sallallahu alayhi wa sallam. mo fi títí mo fi kí gbogbo àwa àfa mo wá kí bàbá wa àgbàlmudir bàbá dùnú Olúwa dákun mọ́sàjẹ́ àrí wọn pẹ́. àmín. àbáwá ráyìdù ẹ̀mí yóò gùn. àmín. agbádùn yín púpọ̀ èyí tẹ́ sọ tí ò ní dùn létí ọmọ aráyé ẹ̀ ní bá wọn sọ. àmín. àfa wa àgbà alijamali nǹkan mẹ́ta ni mo kí lára yín o nǹkan mẹ́ta mo kí lára yín mo kí ọba tó ní yín mo kí lára yín mo wá kí wàhálà àwọn tí wọ́n bí yín mo tún kí lára yín mo tún wá kí wàhálà àwọn àfáà yín mo tún kí lára yín ìgbìyànjú yín òun ní ọjọ́ tó ní fi rí báyìí al-yawm. al-yawmu yawmani. alijamali ní rántí ní búsẹ́kù. hazal yawmu khayru lakum. àfáwárá idù òun la ṣe máa ń sọ fáwọn àfáà ẹ dákun ẹ má jọ sọ wá lórúkọ ọbú mọ́ ẹ jẹ́ àníṣùrù dàsìkò wa. al-yawmu yawmani. ẹ̀rí pọ̀ ọjọ́ ìní ó yí àwọn àfáà púpọ̀. hazal yawmu khayru lakum. bàbá sọ pé kò dúró kò so igi wà ló fẹ́ lóyún òjijì bó bá lóyún òjijì báwo làwọn ọmọ ṣe fẹ́ lálùbáríkà. al-yawmu yawmani. ọjọ́ tí wọ́n sun oorun yín wọ́n dà níyàn re ni bí wọ́n bá dà níyàn re ni èní yóò ní kún báyìí. hazal yawmu khayru lakum. àwa bí ọlọ́run má jẹ rántí ẹ̀ ní búsẹ́kún. yubarikullahu fihi. gbogbo ẹni bá wá ro kan rú eléyìí pé Olúwa dákun mọ́sà jẹ́ kó pọ̀ wọ́n náà. ọlọ́run mọ́sà fi róore yìí mọ́sà fi kárí. wọ́lá Muhammad. salatu sabi. azimani allahumma salli ala sayyidina muhammad al-azabi khalqi nuruhu. ọlọ́run ojú dáa fún yín. ọlọ́run ojú dáa fún yín. honorable prudent Allahu Akbar akíwọlé afa youth a sì kíwọlé honorable prudent wọ́n ń kí baba gbọ́ ọlọ́run ló mẹ́rú ẹ̀ honorable prudent Babátúndé
èlùbọ́ ṣe nǹkan mi bá. Honorable Buden òun ti lọ. Honorable Buden kíkú má pa alájà ní aláàánú mẹ́gúnnù. Honorable Buden Buden Babatunde. Kíkú má pa alájà ní aláàánú mẹ́gúnnù. Honorable Buden. Adágún a lè gbé máìkì fún bàbá báyìí láyé àbí kí wọ́n jókòó. Àwọn méjì tí wọ́n sì wọlé wọ́n tún sáwọ́ kò ní bàbá. Honorable Buden Babatunde. Honorable Buden Babatunde. Kíkú má pa alájà ní aláàánú mẹ́gúnnù. Honorable Buden Babatunde. Torí pé òkè là ń tọrọ fàjàdí mi Babatunde. Òkè là ń tọrọ fàjàdí Babatunde. Torí tó bá ti débẹ̀ tán ara ó dẹ̀ mẹ́gúnnù. Honorable Buden Babatunde. Akíbátúndé. Honorable Buden Babatunde. Abẹ́yẹ kí wọ́n jò Buden bàbá àìkí àfà yúùtì ẹ̀mẹ́ nǹkan kẹ́hìn lábí kí wọ́n. Kíkú má pa alájà ní aláàánú mẹ́gúnnù. Honorable Buden Babatunde. Wípé òkè là ń tọrọ fàjàdí mi Babatunde. Òkè là ń tọrọ fàjàdí Babatunde. Torí tó bá ti débẹ̀ tán ara ó dẹ̀ mẹ́gúnnù. Honorable Buden Babatunde. Tún wípé tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Abayuti ẹ̀dọ́gẹ̀ wá ẹ̀dọ́gẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀. Tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Bóyá tàbátì àdá líle àádì ẹ kọ́kọ́ jó. Àlùfáà yóò tún wáṣà. Tàbátì àdá líle àádì àlùfáà yóò tún wáṣà. Ẹ dàgbọ́n Aba Youth gẹ́gẹ́ láti ẹ̀ látọ̀dọ̀ Gauzu àti ìgbà owó ọpẹ́ ìyẹn dẹ́yìn ìgbà tí bàbá bá ṣe wá sí tán. Àmọ́ báyìí owó kò ní bàbá wa àgbà Ọlọ́run ló mẹ́rẹ̀ tí wọ́n ṣe wá sí àti bàbá Mudiru ní Minaj wàláì wọn ni mo a sì fẹ́ gbé máìkì fún wọn ó yẹ ká jẹ́ ẹsẹ̀ mi ẹ mọ̀ pé mi ò sínú ẹni tí máa dolówó láàmú àmọ́ wàláì àfẹ́ jẹ́ kí ó dàpọ̀ ló jẹ́ afẹ́ yẹn nànà rẹ̀ wọ́n ń pè yín ẹ rí i pé mi gángan Ìgbòho Honorable Buden. Allahu Akbar okay. A kí àwọn ọ̀gá wa Mr. Yusuf O Ridwan Mrs. Usman O Eniola àti àfáwà Kamaludin láti Gọ́yà Poli a kí yín o account number 50,000 naira fún àwọn baba 50 baba Gauzu wọ́n ti gba gáàsì èmi wọ́n fẹ́ fún tàbátì ònà tàbátì àdá lílé àádé àlùfáà tàbátì àdá lílé àádé àlùfáà yóò tẹ̀. Honorable Buden bàbá afẹ́gbọ́ kò náà méjèèjì ẹ̀dá kò.
Àjàdí o aláàánú mẹ́kúnnù ọ̀nàrẹ́bù Kúdẹ̀ Babátúndé. òkè là ń tọrọ fàjàdí mi Babátúndé. òkè là ń tọrọ fàjàdí Babátúndé. torí tó bá ti débẹ̀ tán ará òde mẹ́kúnnù ọ̀nàrẹ́bù Kúdẹ̀ Babátúndé. báńkì Bátúndé. ọ̀nàrẹ́bù Kúdẹ̀ Babátúndé. ọ̀nàrẹ́bù Kúdẹ̀ Babátúndé. kíkú mọ́ pa alájà ní aláàánú mẹ́kúnnù ọ̀nàrẹ́bù Kúdẹ̀ Babátúndé. ẹ dákun ká má fagùn.